ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ wo fídíò yìí ẹ jẹ́ ń gbé yín débẹ̀. ọ̀rẹ́ fún bàbá lówó tó ní ká fún bàbá reject owó yẹn ni. èlò ni wọ́n sọ fún bàbá 20,000 bàbá reject ẹ̀ ní ó lóun ní ti owó Awíkonko ó nítorí òun gbọ́ lórí social media tí wọ́n sọ pé owó ni wọ́n fi bo ẹnu wọn pé wọ́n ní ti owó even bàbá yarí ó lóun lè tọwọ́ bọ̀ mí kankan ọmọ ẹ tí wàá bá pé bàbá ó ní wọ́n máa rìkọ́dù yín wọ́n máa fẹ́ ní kẹsàn án ó lóun ò ní sáré bìkọ́ wá wo owó yẹn nígbà tí mo ti bẹ́ẹ̀ tí mo ṣáà ti bẹ́ẹ̀ bí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ sí níbẹ̀ ẹ mọ̀ káwọn fídíò kan wà níbi tí Awíkonko play tí máa fún yín gbogbo ẹ̀ àti voice so bàbá yẹn wá ní àwa wò ó ní number 1 ó ní kọ́kọ́ cancel general ó ní because it's like a personal àti pé orúkọ tó wù jẹ́ bẹ́ẹ̀ ni ó wá ní kí n wá àwọn kì í ṣe òun ṣe general ó ní méjì ọ̀dọ́ lọ́rọ̀ kan ṣá bàbá yẹn ò gba owó lọ́wọ́ yín. kò gbọ́wọ́ lọ́wọ́ ní ìjọba ó lọ́wọ́ gbowó lọ́wọ́ yín. ok now kí ló dé tẹ́ ẹ ṣe fún màmá lówó. Awíkonko ní ká fún wọn ká dẹ̀ sọ fún wọn pé òun máa fẹ́ máa fún wọn ní oṣooṣù bí sálárì pé tá a bá sọ bẹ́ẹ̀ bóyá yẹn á lè bá wa sọ dáadáa á lè ṣe nǹkan tá a bá ní kó ṣe á lè sọ dáadáa. jẹ́ mọ̀ bóyá ṣé fámìlì yẹn ṣé òun wá bá Awíkonko pé kó jọ sáwọn ló pe Awíkonko pé káwọn wá gbà wọ́n là. yọ fámìlì ó fi wọn ya fámìlì lẹ́nu pé Awíkonko kọ́ dídí pé àwọn fámìlì pé bóyá kí bẹ́ẹ̀ Awíkonko wá ní ká sọ fún un pé kí wọ́n sọ pé àwọn làwọn rà wọ́n iṣẹ́. ok ìwé ìjẹ́ pé tẹ́lẹ̀ àtẹ̀yìn bá lọ́dọ̀ màmá yẹn sà màmá yẹn máa fi question bè lọ́wọ́ ẹ̀ gbọ́dá sọ bẹ́ẹ̀ so wọn ọmọ Awíkonko from nowhere sà. ok Awíkonko ní kẹ́ sọ fún màmá. bẹ́ẹ̀ ni kó sọ pé àwọn làwọn rán wọn iṣẹ́. pé kí màmá sọ pé òun rán Awíkonko níṣẹ́. bẹ́ẹ̀ ni ṣé àmọ́ báwọn èèyàn dá Awíkonko sọ pé torí question tí wọ́n ń béèrè lọ́wọ́ òun lórí social media pé ṣé kí ló rán ẹṣẹ́ ó ní just to debunk that ká bọ̀rọ̀ fún màmá pé ok tá a bá ti máa kàṣà sọ fún màmá pé kí a máa sanwó oṣù fún kíní kan ó ní màmá lè dáhùn gbogbo nǹkan tá a bá fẹ́ kó sọ. even ìgbà tó tún sọ̀rọ̀ speech gan náà lórí kó sọ pé kí màmá sọ pé ẹ̀ ṣe bí ara yín ò dábà ẹ̀ kíní kan ẹgbẹ́ ni wọ́n gbóná admit yín sí dájú ẹ̀ mọ̀ ọ̀rọ̀ mi máa máa sọ nípa grand ṣé ọ̀nà tí wọ́n ní record kí màmá yẹn tó wá jáde pé ẹ̀ ká tiẹ̀ wá wò ó pé hospital lòún láì dàn kíní kan ṣe mọ̀ tí màmá yẹn ṣàn sọ oríṣiríṣi ọ̀rọ̀. wọ́n ní kẹ́ sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ ẹ dọ́dọ̀ màmá ṣé màmá yẹn dàbí ẹni tí ó ṣàìsàn. màmá wà ẹ̀bẹ̀ máa lọ bẹ̀rẹ̀ sí màmá ó wà healthy màmá wà kò sí nǹkan kan lóṣù màmá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé owó tá a ti sọ pamọ́ fún màmá náà pé kí màmá change mood torí gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni tàbá sọ àkú ló jẹ́ kí màmá náà wá bẹ̀rẹ̀ sí ń para jẹ́ ṣẹkẹ́tì bẹ́ẹ̀ màmá fi para jẹ́. ok kí ni mission yín gan nígbà tẹ̀sí pẹ̀lú Awíkonko yẹn lórí platform yẹn àtàwọn tó láwọn jẹ́ Fàkájà group tí Awíkonko sọ kí ni mission yín gan lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run. mission group yẹn àti mission Awíkonko kan tó já group yẹn ni pé láti máa já àwọn ìránṣẹ́ Ọlọ́run wá sílẹ̀ torí it's like that man want to eradicate Christianity. sẹ́yìn ọmọ tẹ́lẹ̀ ni. èmi ò kọ́kọ́ mọ̀ kí n tó get myself involved ṣé mo pé I was born as a Christian ọmọ táwọn ṣe gẹ́tẹ̀ bẹ́ẹ̀ mi mo mission ìtẹ́lẹ̀ ṣe gẹ́tẹ̀ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní téèyàn bá ń súnmọ́ yàn ìsúnmọ́ ni náà mọ̀ ṣe ẹni so based on pé èmi gan ti wá rí pé yẹ fóun purọ́ is a master planner is an instigator and manipulator so when I discovered that in him in which ẹbí tábàdé dọ̀ màmá ń ṣẹ̀ṣẹ̀ máa gbá wọn ọ̀tọ̀ èèyàn tó ti sọ pé mo fi fóònù màmá ra káàdì sá ó ní mo fi fóònù màmá ra mo ṣe ń bọ̀ lórí ẹ̀ so mission yẹn gangan lọ́rọ̀ kan kí ni mission yẹn. mission yẹn ni wípé òun sì wá ń rí gbogbo everybody ó wá ń kó everybody gbọ́ pé ok Jésù tó ń tiẹ̀ ń pè yẹn irọ́ ni pé ok òun fẹ́ kẹ́ni bọ́dí lọ ṣọ́ọ̀ṣì mọ́ òun fẹ́ kí lọ́sọ̀ Ọlọ́run kankan wà mọ́ tí ó dẹ̀ lè bọ́ sí. kí ni mission lórí ti máa yẹn lórí ojú àlọ́ yẹn. mission yẹn ni wípé bíi pé bẹ́ẹ̀ mi ṣe rí mission máa yẹn sí tó fi take care personal rẹ pẹ̀lú pé ó fẹ́ já bàbá yẹn bọ́ ṣe understand bẹ́ẹ̀ because okay ṣe for example àlọ́ ṣe interview ó ní mo send video sí yàn ṣe òkúta bá mọ̀ pé ẹ̀sìn kan tó ń ṣe tó mọ́ you don't suppose to because gbogbo video yẹn kọ́ ló ń play èmi bẹ́ẹ̀ forward gbogbo ẹ̀sìn yàn. ok gbogbo fídíò tẹ lọ bá a ṣe ní ìlú yẹn Ifaki àti Ìdó tẹ sẹ́ndì sí Awíkonko gbogbo ẹ̀kọ́ ló play. gbogbo ẹ̀kọ́ ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tí ìyá yẹn sọ tó dàbí pé ó máa debunk nǹkan tó ń ṣe tó máa dì ẹ̀ understand bẹ́ẹ̀ jẹ́ pé ọmọ Nàìjíríà tó wà questionable. nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn tí màmá yẹn sọ kí ni màmá ṣe àwọn kọ̀ọ̀kan wà tó lè gé sí. irú àwọn ọ̀rọ̀ tí màmá sọ ẹ ṣe sá màmá sọ ìwé ìjàmbá tún dé bẹ̀rẹ̀ màmá sọ wípé à ń bọ̀ látọ̀dọ̀ méjọ ní alẹ́ ọjọ́ yẹn tó méjọ làwọn kọ́ lọ interview màmá ló gbé wa lọ́bẹ̀ àwa padà lọ sí ilé wọn ẹ̀wọ̀n demarcate ẹni tí ṣe ń bí kíní ni so màmá wa ń sọ̀rọ̀ pé ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta ìbọn tí wọ́n àwa bẹ̀rẹ̀ màmá ìbọn wọlé ti rí gan last ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta ìpín kò má purọ́ ó ní tí wọ́n sọ pé tọ́lọ̀ yẹn ń jàrùn ìràn ó ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ pé wọ́n gbùgbù ẹ̀ so tẹ́ bá dé bẹ̀ sà tá bá pè é pẹ́sọ̀ lọ màmá sọ bẹ́ẹ̀ fún yín. ok àwọn kan lórí social media yẹn wọ́n sọ wípé aṣòdì Kristi ni Awíkonko ṣé bó lè ṣe rí lórí. bẹ́ẹ̀ni èmi rí bí aṣòdì sí Kristi because ohun ti dín in báwo ló ṣe máa bomb blast tó ṣe máa rọ́bìṣì another people's religion ṣó lè máa Muslim try nǹkan yẹn ni sà gbogbo bó ṣe ń lamba ti Christianity yẹn tàbí ó ń lamba ìjẹ kò tó bẹ́ẹ̀ kó bá Muslim dán ogbóró nǹkan bẹ́ẹ̀ yẹn kò tó tẹ́jú ẹni pé ó kàn ń fọgbọ́n ṣe ọ̀dá sábẹ́ atúláàdì musa atúláàdì ìṣẹ̀ṣẹ̀ díẹ̀ ṣe ọ̀dá sábẹ́ Christianity kọ̀ọ̀kan ni mo rí pé máa yẹn fẹ́ mú wálẹ̀. ṣé Christian ni Awíkonko. ó lóun lẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ń kílèmù ìṣẹ̀ṣẹ̀. no Mr. Tọ́pẹ́ Kọ́láwọlé ẹ pẹ̀lẹ́ o because tẹ́bálẹ̀ wà ń wá sórí social media wà máa sọ fáwọn àǹsì wípé aṣòdì Kristi ni Rótìmí níbo lẹ fi làákàyè yín sí tẹ́lẹ̀ torí fúnra yín lẹ inbox Rótìmí tẹ́bẹ̀rẹ̀ sí ba bàbá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́bẹ̀rẹ̀ sí ba lórúkọ jẹ́
tẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ fún Rótìmí pé ó ṣe bá ó ṣàwò ó ṣe kíní kan níbo ni làákàyè yín wà ń gbà yẹn tẹ́yìn gẹ́gẹ́ òfin mọ̀ pẹ́yìn gẹ́gẹ́ lólórí aṣòdì sí Kristi ẹ sọ pé wáyé tó fi dojú sọ bàbá yẹn pé ó fẹ́ já bàbá yẹn bọ́ ni ṣé bẹ́yìn lẹ lọ bá Rótìmí ẹ̀yin ò ṣe ro tẹ́lẹ̀ wípé Rótìmí ó máa ń já àwọn ẹ̀ṣọ́ lọ́nbọ́ ni o kẹ́ tó lọ bá níbo ni làákàyè yín wà ń gbà tí ẹ̀ ń ba Àgbàlá Gabriel lórúkọ jẹ́ so níbo ni làákàyè yín wà ń gbà yẹn tẹ́ fi mọ̀ wípé ẹnìkan ó jẹ́ aṣòdì Kristi ó fẹ́ já àwọn ẹ̀ṣọ́ lọ́nbọ́ tìbí kìí ṣe Rótìmí ló sáà sọ jáde fúngbà yẹn fúnra yẹn jáde you came out yourself and then sọ àwọn ọ̀rọ̀ búkúbúkú pa Àgbàlá Gabriel níbo ni làákàyè yín wà ń gbà yẹn níbo ni làákàyè yín wà nígbà tẹ́ sọ pé àwọn church tẹ́ kọ́kọ́ lọ owó tẹ́ ní sàkáǹtì yín owó yẹn wọ́n ná wọ́n fìyà jẹ yín níbo ni làákàyè yín wà ń gbà yẹn ṣé níbo ni làákàyè yín wà nígbà tẹ́ send voice note sí kí lórúkọ ẹ̀ sí Rótìmí Daniel tẹ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ ńláńlá nípa bàbá táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí bàbá yẹn jẹ́ níbo ni làákàyè yín wà ń gbà yẹn níbo ni làákàyè yín wà nígbà tí Rótìmí ń fún yín lówó níbo ni làákàyè yín wà nígbà tó ń fún yín lówó so nísìnyí wá jáde ẹ wá fẹ́ ká máa pìtì yín ẹ mọ yẹn ránṣẹ́ ẹ sẹ́rí ẹyin tí ẹ mọ ẹdísì mo fi ń bínú sí máa yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kẹ́ mọ kankan nínú nígbà tí máa yìí ti ẹ̀wọ̀n dé church tó ti lọ òun kà ó máa ń kiri churches kiri ni a máa ní òun ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀mẹ́rin òun ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀márùn bàbá ní kọ́ náà lọ sí ẹ̀wọ̀n ṣùgbọ́n ẹ̀sìn òun ti di ẹ̀dá tuntun àwọn èèyàn náà máa pàtẹ́wọ́ glory be to God tó bá ti wá lò bí ọdún mélòó ń bẹ̀ normally pé bó ṣe dé wọ́n máa pìtì ẹ̀ wọ́n máa fún lówó tó bá ti gbé wọn fún lówó tán aṣá kúrò ń bẹ̀ abàbẹ̀ jẹ́ a máa borúkọ wọn jẹ́ àtúnlọ bomi a ní ibi tó ń dúkúrò yẹn wọn à ní ìfẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n fi ìyàjẹ́ wọn ní àtúnlọ bomi àwọn èèyàn tún pìtì ẹ̀ òun ló kirikiri dọ́dọ̀ Àgbàlá Gabriel tó kú lọ́dọ̀ Àgbàlá Gabriel tó tún wá sọ́dọ̀ bàbá táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀tún kú lọ́dọ̀ bàbá yẹn ò gbọ́dọ̀ Rótìmí lọ Rótìmí bẹ̀rẹ̀ sí fún ẹ lówó ọ̀tún kú lọ́dọ̀ Rótìmí ń sìn àmọ́ ibi tó tún máa lọ lọ́la tó ti kàbá àrùjọ ìkàkọ́ ló máa da àkì sópò òun ní kọ́ńtì yìí so gbogbo àtàmọ́ tó ń sọ yìí náà ó ń sọ fún wa wípé màmá ní àwọn kọ́ làwọn gbéṣẹ́ fún Rótìmí táwa ló gbéṣẹ́ fún Rótìmí because Rótìmí ò mọ nǹkan kan látilẹ̀ ta lè yàn tó lọ sọ́dọ̀ Rótìmí ẹ dá mi lóhùn ó kìí kájà wá ní wípé Rótìmí ò da because òun náà bó ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ kùgbàkùgbé sí àwọn ẹ̀ṣọ́ lọ́yẹn kì í sáré o and I have been saying this mo ti ń sọ ní gbogbo fídíò mi pé kó àwọn tó bá ṣẹ̀ ẹ́ ni kó dojú ọ̀rọ̀ kọ kó má máa kó àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run papọ̀ mọ́ lóòótọ́ a ní àwọn ipò nínú àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n gbogbo wọn kọ́ ni ò da a sì ní àwọn bàbá dáadáa àwọn bàbá lálùbáríkà nídìí sẹ́yìn rere yìí tó yẹ pé kì í ṣe pé owó ni wọ́n wá tó yẹ pé ìjọba ọ̀run ni wọ́n wá tí wọ́n dẹ̀ mú kan mọ́kan táwa lè fọwọ́ wọn sọ̀yà dáadáa wọ́n wà ní CAC táwọn sọ yìí wọ́n wà ní kérúbù wọ́n wà ní sẹ́lẹ̀ wọ́n wà ní Deeper Life wọ́n wà ní Redeem kò sí church táwọn bàbá dáadáa yẹn ò wà kò sí church tí èpò wà bó ṣe máa ń sọ kò sí religion náà tí ò ní tiẹ̀ lọ́wọ́ so Mr. Rótìmí ìyẹn nìkan ní kẹ́sì àtúnṣe sí ẹ má kẹ́tẹ́tẹ́ máa sọ̀rọ̀ kùgbàkùgbé sí gbogbo àwọn ẹ̀ṣọ́ ẹ má máa kó wọn papọ̀ àwọn tí wọ́n bá mú ẹjọ́ àṣọdọ̀ yín tẹ́ẹ̀dẹ̀ ṣe ìwádìí yín dáadáa àwọn nìkẹ́ dojú ọ̀rọ̀ yín kọ ṣùgbọ́n pa máyìn tí mò ń sọ lọ yìí tó sọ wípé ìyá ní àwọn kọ́ làwọn rán Rótìmí níṣẹ́ ṣùgbọ́n kí ló mú ìyá kọ́kọ́ jáde nínú fídíò nínú tàbí tẹ̀lọ sí kí ló dé tí ìyá fi sọ̀rọ̀ ẹni ẹ̀ torí owó tí Rótìmí fún ni because ìyá tó bá jẹ́ pé tẹ̀lé ìyá parọ́ mọ́ ọkọ ọmọ ẹ̀ ó dà pé a jẹ́ pé ó kù jẹ́ káàtó tó bá jẹ́ pé torí owó tí ìyá rí ló jẹ́ kí ìyá yí òun padà ẹ̀ ń sọ fún wa wípé ká fún wa sùúrù ìyá yẹn nìyẹn because gbogbo alárí bí ìyá yẹn ṣe ń sọ wípé gbà tó ń lọ máa yìí gbà tó ń lọ sọ́dọ̀ ẹ̀ kò fún ní audience kò gbé kọ́ọ̀lù ṣé ìyá yẹn ká sọ pé ìyá yẹn parọ́ ni àbí kí ló ń ṣẹlẹ̀ ládùn nǹkan tó dùn yín rí nílé ayé yìí ṣé kò yẹ kẹ́ ẹ ti yí padà ṣé kò yẹ kẹ́ ẹ ti pé àjọ tó ní ìrònú amóyá àwọn tó yẹ pé wọ́n experience irú nǹkan tó burú jù báyìí lọ gan nínú Bíbélì ṣùgbọ́n tí wọ́n padà rórí wọn ẹ wá ń torí owó èlò wọ́n fún yín ní 20,000 10,000 15,000 ẹ gẹ́ndé Ọlọ́run bí eléyìí tẹ́lẹ̀ ru ọjọ́ ọ̀la yín sà so kátà wá ní pé irọ́ lẹ pa má bàbá oníbàbá ṣó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nítorí tọ́rọ́kọ́bọ̀ tí Rótìmí fún yín ṣó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ sà ṣé ẹ ti ro ara yín pin ni wọ́n ní Yorùbá ní tí wọ́n bá súnmíyàn kí mẹ́rù dì ìṣubú ẹ̀dá òkè sòpin ìrìnàjò ẹ̀ nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí yẹ kẹ́ ẹ kà wípé it's part of life and it's part of ìrìnàjò tọ́nà ní máa rìn ní ayé kẹ́ wá padà túnra yín mú nípa tara àti nípa ti ẹ̀mí kẹ́ lè jẹ́ àpẹẹrẹ rere láwùjọ ṣùgbọ́n láti ìgbà yẹn sìn ẹ̀yin náà wo àwọn nǹkan tẹ̀ ń dá sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀rù ọjọ́ ọ̀la yín ẹ̀rù bàtẹ́ máa darúgbó ẹ̀rù ọjọ́ ọ̀la ọmọ kan ṣoṣo tẹ̀ bí kí lè fẹ́ káwọn máa sọ nípa yín lẹ́yìn wá ọ̀la
Yorùbá ní tí a ò bá ṣubú a kì í mọ ẹrù dì, ẹ̀yin ṣubú ẹ̀ ò tún mọ ẹrù dì. Inú mi bá dùn sá, ẹ má wo ọ̀rọ̀ tí mo sọ gẹ́gẹ́ bí èbúbú pé bí a mo bú yín, ẹ wò ní wo pé mẹ́sẹ̀gì yìí nǹkan tó yẹ kẹ́ digest ni, tó yẹ kẹ́ fi ṣe ojú wọn ìrìnàjò ayé yín, kí wàá tún ìrìnàjò ayé yẹn kẹ́ wàá tún rò kẹ́ lè tún tó. This is Ade Omade. Bye for now. Ade Omade, advocates for the masses.